Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, mo sọ fún wa pé màá wádìí bọ́rọ̀ yẹn ṣe jẹ́, bó ṣe bẹ̀rẹ̀ kí n tó ṣe èyí tí mo ṣe ṣe yìí. Wọ́n ní màá fún yín ní details. Nọ́mbà ni Ashley ló kọ́ sí gbogbo wàhálà yìí. Ashley wàwà wowó jáwọ́n rìn wọ̀n. Wọ́n ní àwọn ọmọ olórí tóbi. Wọ́n ní wọ́n wá ṣeré lẹ́nu ọ̀nà. Wọ́n ṣeré wá sẹ́nu ọ̀nà Ashley. Wọ́n ní wọ́n mọ nǹkan tó ṣe Ashley o. Gbogbo nǹkan tó ń ṣe Ashley. Ẹ mọ̀ pé ara ń kan. Ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ọ̀tá. Ó lóun ò kúrò àfi tóun bá máa kú. Ó ní ikú ló lè mú òun kúrò láàfin. Kábíyèsí tó láti lé òun kúrò láàfin. Kò sí problem. Bẹ̀tì bọ́n ṣe wà láàfin yẹn kán ṣàfẹ́ wá wàhálà tó ń wá wàhálà. Bẹ̀tẹ̀ àwọn Ọlọ́run á jẹ́ kí nǹkan tó ń wá lọ́dọ̀ kábíyèsí sí búburú wọn ní rí. Back to sender ní gbogbo ọ̀gbà torí kábíyèsí ṣàánú wọn ni. Láti ní kán wá jẹ díẹ̀ nù ọlá wọn. Bẹ̀tì nígbà tán dẹ̀ fẹ́ ṣẹ́ ní ẹlẹ́ni léṣe tó ń wá ìpalára kábíyèsí. Kábíyèsí ló ti sú òun pé kán bìlà. Bẹ́ẹ̀ ni wọ́n ní tíwájú ò bá ṣe lọ ṣe bẹ́yìn àṣẹ padà òun lọ̀rọ̀ wọn láàfin. Wọ́n bá ní o Ashley wá sọ wọ́n láwọn yẹn ṣeré wá ìyá àwọn tóbi ló bá ní ẹ kúrò ó ṣàfikanra lé wọn kúrò wọ́n ló dẹ̀ tí ọmọ yẹn àwọn ọmọ yẹn ò kúrò ńbẹ̀ ó ṣàfihàn ọwọ́ gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní ṣe ló dẹ̀ sí ọwọ́ tí ọmọ yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n bọ́mọ ṣe bẹ̀rẹ̀ sí ní ké nìyẹn. Wọ́n ní kan náà àwọn ìbejì èmi ò àwọn bí tọkùnrin bí tóbìnrin tó ń ṣáà ní kan náà ìbejì. Wọ́n ní bọ́mọ yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní ké dẹ̀ kí lọ bá yẹ ó ní olórí tóbi ló nà òun bí olórí tóbi kàn ṣe jáde nìyẹn olórí tóbi àbí Ashley jàre ọmọ olórí tóbi ló sọ pé lọ́mọ ń jíṣẹ́ fún pé wọ́n ní olórí Ashley ló nà òun bó ṣe wá bá Ashley ni Ashley ń gbọ́ kí lọ́mọ òun ṣe fún ẹ tó wá nà ó wá ní wọ́n níṣe ni Ashley wá sọ pé ìwọ òkúkú béèrè nǹkan ó béèrè bó ṣe jẹ́ ó sọ fún ẹ pé mo nà ó lọ́mọ ló nà òun mo ní kó kúrò níwájú kó kúrò bí tó ti ṣeré yìí ó ní kí ló dé ọmọdé ẹ̀ ṣe káwọn ọmọ máa ṣeré mọ́ ẹ̀ èwo ni kó kúrò ní iwájú ọ̀dọ̀ ẹ̀ wọ́n níṣe ló ṣàtàpẹ́rẹpẹ ẹni tó ti ń wáyàn tó ti ń wádìí tó kọra aṣọ dẹ̀dẹ̀ ń dẹkú ikú ń dẹ̀dẹ̀dẹ̀ wọ́n ní ṣe ni Ashley tó tutọ́ sókè tó fojú gbà pé kó fòun lẹ̀ o kó ṣe kinní o ìwọ ń béèrè question kó tó ṣe kinní ìwọ wá ti sọ pé òun náà mọ̀ tó bá ti ẹ̀nà ọkọ kí ló fẹ́ ṣe wọ́n ní Ashley wá sọ wọ́n ní lórí tóbi ọ̀rọ̀ yá àbí nǹkan mi kí ló ṣe fẹ́ nà ọmọ tòun fún wọ́n bẹ̀rẹ̀ ṣàmọ̀ understand gbogbo àwọn tẹni tó bá ń ṣọ́ ní táwọn ṣọ̀kọ́ lọ́n kó gbà wá wọ́n náà bẹ̀rẹ̀ sí ní ṣe gbọ́n mi sí omi ọ̀tọ̀ ọ̀rọ̀ wa mo kò rò wọ́n ní pẹ́rẹ́ tí Ashley dá tóbi lóhùn nígbà tó rọ̀ ti lọ wọ́n ní Ashley sọ pé òun máa tá àṣírí ẹ̀ ti tú kinní kan ìwọ wákàwákà yìí ìyẹn ní wákàwákà báwo ló ṣe jẹ́ wákà ó rò pé gbogbo àṣírí ẹ̀ wo jẹ́ ya sí mi ẹ̀dọ̀ pé màá tá àṣírí ẹ̀ sí wọ́n ní bọ́n ṣe bẹ̀rẹ̀ ó ní wo màá lọ sọ fún kábíyèsí nǹkan tá a sì tó ń jóná sílé fi jó ó máa lọ sọ fún kábíyèsí pẹ̀lú déètì bó ṣe ń déètì kí ló ń jẹ ọba Ẹlẹ́gùṣì wọ́n ní Ashley ló dálẹ̀ ó lọ ń fẹ́ ọba Ẹlẹ́gùṣì ó máa lọ sọ fún kábíyèsí torí pé ó máa sọ pé òṣèrú ẹ̀ kábíyèsí mọ̀ pé nílà àṣírí ẹ̀ máa tó wọ́n ní before you know it Ashley ti sáré lọ sọ́dọ̀ kábíyèsí wọ́n ní ìjà yẹn máa pọ̀ gan àwọn ò tètè rí gbọ́ wọ́n ní bó ṣe lọ bá kábíyèsí ni ìyẹn Ashley kábíyèsí olórí Ashley yẹn ṣó mọ̀ pé òun àti ọba Ẹlẹ́gùṣì wọ́n fẹ́ fẹ́ra wọn gidi gan pé wọ́n fẹ́ fẹ́ra wọn ó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ torí ó ní wọn ò mọ bó ṣe ń fẹ́ yàwó wọ́n ní ṣe ni kábíyèsí wa ní kí ló ń sọ kí ló ń dùn
ó ní wò Tóbi pé Tóbi àṣírí Tóbi ti tú ohun Tóbi fẹ́fẹ́ ọba Ẹlẹ́gùṣì. Wọ́n láṣìlè wá sọ gbogbo ẹ̀ fún kábíyèsí pé gbogbo nǹkan tí kábíyèsí òun lòun fẹ́ sọ fún kábíyèsí pé Tóbi ò ṣe ìyàwó tó fẹ́ kó yá tètè lé dànù. Bóun ti sọ pé òun nìkan kọ́ ló máa kúrò láàfin, gbogbo wọn pátá ló máa kúrò láàfin. Kóun tó kúrò láàfin mo máa make sure pé òun àti Tóbi ń jà látẹ̀kọ́ kínní kan. Wọ́n ní bí kábíyèsí ṣe ránṣẹ́ sí Tóbi bí Tóbi ṣe nígbà Tóbi dé wọ́n ní kábíyèsí ń gbọ́ ó yá sọ nǹkan tó sọ ló bá tún sọ níṣojú Tóbi. Ó sọ nǹkan tó sọ níṣojú Tóbi. Ọ̀rọ̀ yá àbí nǹkan ó ní jẹ́ sọ fún wọ́n ní ṣáńṣe ni Tóbi ń sọ fún Ashley pé kábíyèsí tó ń wò yìí ó mọ̀ ń pa nǹkan tó wà láàrin mi àti Ẹlẹ́gùṣì. Wọ́n ní nǹkan tó kọ́kọ́ sọ fún ni tí kábíyèsí wá tí Ashley wá sọ pé kábíyèsí mọ̀ ń pẹ̀ ó dà bí kábíyèsí mọ̀ ń pẹ̀ bí ò sí ń bẹ̀ yóò mọ̀ ń pẹ̀ ọ́ pé kábíyèsí máa gbọ́ pẹ̀ ìwọ ló fẹ́ ó ní ìwọ ń bá ṣe bísínẹ́sì tó ń bá ṣe ìyàwó ẹ̀ ò mọ̀ ń pẹ̀ àwọn àbúrò kábíyèsí àwọn àbúrò Ẹlẹ́gùṣì mọ̀ ìwọ wá ní ẹni tó fẹ́ bá ṣe bísínẹ́sì bó ti tẹ́ máa lọ sọ fún kábíyèsí wọ́n bó ṣe táṣìírí yẹn fún kábíyèsí nìyẹn bí kábíyèsí ṣe wá pé Tóbi. So at the end of the day kábíyèsí ṣáàní ọ̀rọ̀ yá àbí nǹkan ló wá pé Ẹlẹ́gùṣì kí ló ń ṣẹlẹ̀ Ẹlẹ́gùṣì ní kí kábíyèsí kó fi mọ́ ń bẹ̀ òun ni Ẹlẹ́gùṣì ṣe wá sí wá bá kábíyèsí ní ààfin. So therefore wọ́n ní ṣe ni Ashley ló sọ ọ̀rọ̀ yìí fún kábíyèsí pé Tóbi lọ́ba ó fẹ́ ọba Ẹlẹ́gùṣì pé wọ́n dé tara wọn pé kò sí nǹkan tó fẹ́ jọ ṣe. Wọ́n ní ṣàmọ̀ pé wọ́n ní kábíyèsí sọ pé òun fẹ́ ṣe verification fẹ́ ṣe investigation òun mọ̀ ìtọ́jú òrìrì bẹ̀tí nǹkan tó ṣẹlẹ̀ sì ni pé wọ́n ní kábíyèsí ni Tóbi ìwọ sọ fún Ẹlẹ́gùṣì pé o fẹ́ àbí wà tẹ Ẹlẹ́gùṣì ń dé tara yín bó ti parí ó máa lọ fẹ́ Ẹlẹ́gùṣì náà kíákíá Ẹlẹ́gùṣì òun ló máa lọ fẹ́. Wọ́n ní kábíyèsí ní atẹ́rù ẹ̀ tó fúyà àti tó wúwo pé kó lọ fẹ́ Ẹlẹ́gùṣì òun ò fẹ́ mọ́ láàfin. Wọ́n náà pé àwọn olóyè àwọn àgbààgbà ní ààfin pé nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ́yìí nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ́yìí wọ́n ní wọ́n ló ya gbogbo èèyàn lẹ́nu láàfin. Ẹlẹ́gùṣì ṣe bọ́ọ̀rẹ́ ni ó ṣe wá kò wá ní ìyàwó fẹ́ á jẹ́ pé ìyàwó tiyín ló fẹ́. Wọ́n ní ṣe ni Tóbi tó ń wò pàkó. Wọ́n ní meanwhile bọ̀bọ̀ Ẹlẹ́gùṣì ti sọ pé ọba Ẹlẹ́gùṣì ti sọ pé òun fẹ́ take ọ̀rọ̀ yìí up pé òun fẹ́ take up. Wọ́n ní ṣe lórí Tóbi tó wá wọ́n lórí Tóbi àṣẹ gbogbo ẹ̀rọ ni wọ́n ní òun ló lọ bá ọba Ẹlẹ́gùṣì kì í ṣe pé bóyá Ẹlẹ́gùṣì gbójú gbéyà kó lóun fẹ́ gba ìyàwó kábíyèsí kí ni ká ti gbọ́ irú ọ̀rọ̀ wo nìyẹn ọ̀rẹ́ dẹ̀ ni wọ́n kọ́lọ̀ kó ṣàánú wa. So bọ́rọ̀ yìí ṣe tú Ashley ṣe tú tọ́rọ̀ yìí ṣe lu síta Ashley ni o wọ́n lá Ashley ló lọ sọ fún kábíyèsí torí gbogbo àṣírí gbogbo ọ̀rọ̀ àwọn ara wọn ti ṣe wípé orí Naomi máa mú wọn orí Naomi ò lè ṣàlàyé máa mú wọn bẹ́ẹ̀ wọ́n ní kọ́ngù ọjọ́ kan kọ́ngù síbi kan ẹ̀yìn èèyàn mi kí ni ká ti gbọ́ irú ọ̀rọ̀ rádaràda wo wá nìyẹn gbogbo wọn láàfin wọn wá ń tàṣírí ara wọn wọ́n bá ń tàṣírí ara wọn gbogbo pátá ṣé ó lè yí bójú mu tí Ashley tó bá tàṣírí tí á tó àṣírí Mariam á tó àṣírí Ashley ẹ máa wọ́rọ̀ Ọlọ́run yìí o Ọlọ́run Naomi má jẹ gbẹ gbogbo wọn náà má jẹ gbẹ láàfin gbogbo àwọn tó ń lépa Naomi sí búburú
láàfin àṣírí wọn ò ní bò. Bí Ashley ṣe ń lépa Mary ni Mary à ń lépa Ashley. Gbogbo wọn ni partner in crime ní gbogbo wọn. Bí tolórí Tóbi la tún gbọ́ pé Ashley tún fèsì nǹkan bẹ. Ṣẹ́rí bọ́n ti ń tàṣírí ara wọn. Àwọn ògbólógbò tó ń ṣe nǹkan burúkú jù láàfin nìyẹn. Gbogbo wọn pátá borí Naomi ṣe máa mú gbogbo wọn nìyẹn. Ẹ̀yin èèyàn mi, ó ga o. Ara nǹkan tí mo sì sọ fún wa pé mo ní màá wá ìdí ibi tí ọ̀rọ̀ yìí ti lù kó tó di pé kí wọ́n máa ní ọ̀rọ̀ yẹn máa serious gidi gan. Ṣé mo pé mo máa sọ fún wa pé kì í ṣe gbogbo aṣọ náà sá lóòrùn ní ààfin gbogbo ẹ̀kọ́ wọn bá díẹ̀ tá a bá gbọ́ àjẹ́ ká notify yín kẹ́lẹ̀ mọ bó ṣe ń lọ. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa tẹ́lẹ̀ bá share tẹ́lẹ̀ bá wa like tẹ́lẹ̀ bá subscribe. Àbọ̀ Ọlọ́run adájú lórí o. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Ẹ máa fi gbúrò ayọ̀. Jésù Olúwa wa. Àmín.